kí tó kọ́ mi má yọ wàhálà kí tó lọ́wọ́ ilé ìyá mi ni ilé bàbá mi ni ilé ẹ̀gbọ́n mi ni ilé ẹ̀tẹ́ mi ni máa gbalẹ̀ mi padà. tó bẹ́ẹ̀ mo gbalẹ̀ mi o máa gbalẹ̀ mi o mo máa gbalẹ̀ mi o wọ́n gbalẹ̀ mi padà lọ́wọ́ yìí. I will collect my house back. Super D. We're on the mountain run. We're on the mountain run. Run for life. Run. Hope. Hello, sir. Ṣé ẹ sure pé a ò ní problem pẹ̀lú àwọn ilé tẹ́ send videos ẹ sí mi yẹn? Yeah. Because àti ra properties nsìn ní Naija ó le gan o. Oríṣiríṣi fake real estate agents ló pọ̀. Nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nìyẹn o. Yeah, not at all, sir. Ẹni tó introduce mi sí ó mọ̀ pé mo wà capable and mo dẹ̀ hàn assure yín wípé kò ní sí problem, sir. Oh, okay. All right, kò sí problem. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá ní kí lawyer mi get in touch pẹ̀lú yín for proper documentation. All right, sir. All right, ẹ ṣé. Màá tó máa pè yín. Okay. Thank you. Welcome. Baby. Yes, How are you? I'm good. Ella, so okay. Yeah, I'm fine. Anyway, mo ní kí n wá join wa tomo yin. Oh, that's good. Then, babe. Ṣé jẹ́ padà pé lẹ́ẹ̀kan yẹn? Oh, in fact, mo bá sọ̀rọ̀ tán sínsìn. Oh. Yeah, ó fi àwọn pictures kan wọ̀n mi àtàwọn videos kan. Okay. One duplex and one bungalow. Bungalow bíi ti báwo? Ó yẹ kó mọ̀ pé duplex la need now. Nǹkan tèmi náà sọ fún nìyẹn o. But babe, you need to see that duplex. Oh. So beautiful. Wow. See, ó tún wá pẹ̀lú furniture o. Ibọ ni o. Honestly. Oh, mi pé wọ́n ti set gbogbo nulẹ̀. See, gbogbo àwọn furnitures yẹn, they are all imported and brand new. Really? See now. Oh. Ṣètìrí. Ṣètìrí bẹ́ẹ̀. Wow. This is beautiful. Of course. Wow. Oh, the compound there no. Ó ti tán company egun fine wo. In fact, see, ó yẹ kí n sanwó right away, but mo fẹ́ kí lawyer mi ọmọ kó dá sí. You are very important. Exactly. To contact lawyer kaka so that I can't wait. I can't wait. Everything ready. Ṣé ká lè máa pack ẹrù wá sílẹ̀. Of course. Torí pé ní ọwọ́ tá wà ẹ ilé koko ní tá gbé. Naija here we go. Mi ò lè wait tẹ́tí ní your call me. Of course. Wait. Are you excited? No. Why? I want to go to Nigeria. Come on. Má sọ̀rọ̀ báyẹn now. Why? Báwo lè ṣe wẹ̀ kó lọ sí Nigeria? That's your father's land, you know. Happy now. You must go. You love it, okay? All right? We'll go together. That's my girl. So now, o máa tẹ̀lé mi wọlé nsìn. Mo fẹ́ lọ fi àwọn nǹkan tí mo bẹ́ order tó máa kó lọ sí Nigeria. Yeah, so you ready to leave? Yes, follow me. So, ọmọ ẹnìkan ló ra nǹkan fún? Má bínú ọkọ mi. Ọmọ mi ni first. Ìyá àtọ̀mọ̀ ẹ ti sideline ní àbí? Mo yọ̀ǹda. Ṣé láyé? Má bínú ọkọ ma. I'll join you soon, okay? Hello. Ẹ káàbọ̀. Ẹ ṣeun ẹ kú rìn. Gloria mi. Glow mi tó ń glow. Glow mi. Ó ṣe okú ìtọ́jú mi. Pẹ̀lẹ́ àkànbí mi. Pẹ̀lẹ́ ọkọ mi. Ẹ kú rìn. Ẹ kú àlọ́bọ̀. Grandma, wọ́n ti bá omi. Àríkẹ́ mi wá ní kí ẹ. Ṣebí ìyá ọkọ mi ni ẹ. Ẹ wò mọ́ mi yẹ kẹ́ tí mo kó mọ́ yín máa ń jowú. Ṣé ẹ lè ti sọ bẹ́ẹ̀? Ìyá ẹ̀ náà ló jọ. Òun mi ká má parọ́. Èmi ti ní ìsinmi.
Èmi náà miss gbogbo yín o. Mo miss gbogbo yín. Ojoojúmọ́ ni mò ń gbàdúrà fún yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ṣé ìtẹ́wá ṣe yẹn dà? Ẹ ti dé láti ọjọ́ méjì. Ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ nsìn. Mọ́mí nǹkan tó ń ṣẹlẹ̀ ó ṣe fault mi o. Yes. Fault tàwa ni. You now. Èmi. Now, ṣe bí mo sọ pé bá ṣe dé Naija láti airport kó jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ Mọ́mí street. Onínú ká kọ́ máa lọ sí. Mọ́mí ẹ má dá lóhùn. Ẹ má ti síra yín. Ẹ má ti síra yín. Òun ló sọ bẹ́ẹ̀ mọ́mí ẹ má bínú mo kí ni ti mi. Ẹ là. Ju gbogbo ẹ lọ. Can you hear your mom? Ju gbogbo ẹ lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ pé ẹ lọ láyọ̀. Ẹ dẹ̀ bọ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ tún kéré oko wálé. Tèmi tó pé ojú ọpẹ́ lọ. Bẹ́ẹ̀ni. Mo dúpẹ́ o. Lẹ́dàá mi lè ṣe o. Olúwa ṣe wọn. Okay, kí wàá ní jíjẹ ń sìn? Ẹ̀wẹ̀ ẹni tí tẹ bá ti nílé. Mọ́mí, àmàlà lèmi fẹ́. Àmàlà bẹ́ẹ̀ tó fẹ́lẹ́. Àmàlà náà ni abúláàbí. Àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àtewédú. Ẹ̀wẹ̀ ayọ̀ láti ló ti ń parí pé àmàlà ló fẹ́ tẹ́lẹ̀ tó mú mi o kiri kan tó. Of course. Ẹ máa jẹ́ tó jẹ́ pé ẹ̀yin gan ẹ̀ mọ̀ pé ẹ ti padà wá sílé. Àríkẹ́mi. Mommy, I'm tired. Follow grandma to the kitchen. Will you follow grandma? What's wrong with you? Ó yá màmá. Jẹ́ ká wá jọ lọ. Follow grandma jọ. Follow grandma. Akẹ́bàjẹ́ ọmọ dájú. Màá jẹ́ yín. Onírọ́ ni ẹ, onírọ́. Ìwọ ló ní pé ká máa wà ìwọ ló. Ó wà lára ẹ lọ́jọ́ ìwọ̀n. Mọ́mí, mo ń túbọ̀ ọjọ́ yìí mà. Ibo ni remote wa? Bí ilé òtòrò bí ilé ogun ni. Èdùmàrè fún mi ní màá sọ fún. This is beautiful. Auntie. Thank you very much. Finally. Auntie, mo like ilé ìbàjẹ́. In fact, taste èmi àti family mi ni. Absolutely. Gbogbo nǹkan tí mo fẹ́ bẹ̀ pátápátá ló wà nílé. Absolutely. Ẹ ṣé gan-an. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé tẹ bá dé bíbá ìpè máa láìkẹ́. Kò sí ẹni tán máa mú dérú bíbá yìí tí wọn kì í láìkẹ́. Kódà tó bá jẹ́ pé pẹ́kẹ́ tó sanwó ni ẹni bá lè yín bẹ́ẹ̀. Fìyẹn lẹ̀ iyọ̀ ní gbogbo yẹn jọ. Ẹ wo lọ́ọ̀yà yín tó recommend mi fún yín wọ́n mọ̀ pé mo capable láti ṣe gbogbo àwọn iṣẹ́ yẹn fún. Òótọ́ ni lọ́ọ̀yà mi tó fún mi go ahead ló jẹ́ kí n sanwó yẹn. Daddy, Yes. ẹ ti ẹ béèrè lọ́wọ́ mi bóyá mo like ilé. Tẹ́lẹ̀ mọ̀ pé tí bá ní pé mi ò like a lè rà. Bẹ́ẹ̀ni. My princess, má bínú. Ó skip mind mi ni. Báwo ni nǹkan bẹ́ẹ̀ ṣe máa skip mind you? That's very bad of you. I said I'm sorry, má bínú. Okay, I promise you one thing. It will never happen again. Okay? How? So ọmọ yín gbọ́ Yorùbá? Of course, ó gbọ́ Yorùbá. Ó gbọ́ Yorùbá, ó dẹ̀ lè sọ Yorùbá dáadáa. Yorùbá lèmi àti yẹ. And besides, tó ṣe wà yẹn, ó lè pa òwe ju àwọn àgbàlagbà míì gan lọ. Of course. Bá ṣe kọ́ nìyẹn because ó ní láti mọ àṣà àti ṣe. Of course. A ní láti gbé àṣà Yorùbá lárugẹ. Bẹ́ẹ̀ni ọkọ mi. Okay. Ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ? Ẹ ṣọ́. Tí n bá ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ńkọ́? Tí àgbàlagbà ò lè wọ́ kiri gbé. You see? Of course. Àǹtí ẹ jẹ́ ṣe rí èmi tèmi mi ò lè wé láti wà nílé. So now ẹ jẹ́ ká kọ́kọ́ máa lọ sí kí ìgbà wọn tó fẹ́ clean kí wọ́n bá mi clean everywhere. Ká lè move in. Yes. So ẹ ṣé gan. Ẹ ṣé máa pè yín. Máa pè yín. Okay, princess. Okay, thank you. Yeah, good. Yeah, so.
You understand? But as a clean bubble now. Ìgbà tó dẹ̀ clean it on, mo wá check ẹ̀. Fúnra mi mo arrange gbogbo bíbáyìí. Kò sí anything bíbáyìí now. Mo check ẹ̀ lánàá náà, there's nothing. Àbí Lucky ló ra ago tó gbé sí bíbáyìí. No. Tó bá tiẹ̀ máa ra gbogbo, kò lè ra irú eléyìí náà. Lie. But how come kò yé mi? Lucky! Babe! Ìsàlẹ̀ ni mo wà tẹ́lẹ̀. Kọ́ọ̀lẹ̀ náà ló gbé mi wá sókè. Kí ló ń ṣẹlẹ̀? Oh, serious? Yes. No, ìjẹta ni. Okay now. No problem. I'll pàdé ní club lálẹ́. Oh, okay, all right. Offer. No, okay, babe. Kíní kan ni ó rú mi lójú tí ò yé mi. Aago yìí, ìgbà tí mo dáná nínú kitchen sí ni mo rí ń bẹ̀. Wọ́n á wò pé aago nínú kitchen. Báwo ló ṣe débẹ̀? Kí ló ń ṣe ń bẹ̀? Because àná ni mo ṣe clean everywhere. Nínú kitchen yẹn náà mo clean ẹ̀. Mi ò rí nǹkan tó jọ mọ́ báyìí ń bẹ̀. So bó ṣe wá débẹ̀ lẹ́yìn ni kò yé mi. Ó dẹ̀ sure pé kò ń ṣe Ella ló gbé síbẹ̀. My daughter. No, because kò tí ì jáde nínú room ẹ̀ lẹ́nu. Ó ṣì wà nínú room. So ta ló wá gbé aago yìí síbẹ̀? Ìyẹn gangan ni kò yé mi. Mo ṣe ní kí n wá béèrè lọ́wọ́ ẹ̀ kó má jẹ́ pé ìwọ ló gbé síbẹ̀ tó fi mú mi ṣeré, you know? Ṣé o mọ̀ pé lóòótọ́ mo like máa mú ẹ ṣeré? But this particular one, èmi kọ́ mo gbé síbẹ̀. Stop ẹ̀ náà, tó bá jẹ́ pé I'm serious. Ṣé o mọ̀ pé mo busy látẹ̀kọ̀ nísàlẹ̀? Mi ò dẹ̀ tí dé kitchen, èmi kọ́ mo gbé síbẹ̀. Ìwọ kọ́. Then, tó bá jẹ́ pé ìwọ kọ́, táwa ló fẹ́ gbé síbẹ̀, báwo ló ṣe débẹ̀? Ojú ẹ̀ lè fò nígbà tó ń clean kitchen, so it's not a big deal, nothing to worry about. Ojú mi fò. All possible. Stop now. Mi ṣáà kì í ṣe ọmọ kékeré. Èmi ni mo clean everywhere lánàá. Kò dẹ̀ sí nǹkan tó jọ mọ́ nǹkan báyìí nínú ilé mi rárá. But it's okay. Don't worry. I know what to do. Okay? Don't get yourself worked up over Excuse me. it. Oh, civics. Oh, man, take nǹkan personal. Oh, God. I saw a dark woman. I saw her, and now I can't see her again. Dark woman. It's here.
You know I'm afraid of the dark. I can't stand here. I can't stand here. Okay. Calm down. Listen, okay. Wait, Mama, somebody let me. So dad now. Hey, oh, you know why everywhere? Yes, now. You know what? In your other compound, go. We can't tell me. Mo máa sọ fún agent ẹ kó bá mi wá electrician. Mommy, I saw her here. Stop it. You didn't see anybody. Nobody here. Babe, what's it like? Should we time to know? TV to put it to get. Yeah, what is this? Let's go to room. I can't sleep alone. Don't worry, we'll sleep. There's nothing, okay? You've been seeing so many American movies, huh? I don't know. Go. Oh my God! So like this. Má sọ mọ́, má repeat ẹ̀ mọ́. Kò sí woman kankan lé mi nìkan lóbìnrin inú ilé tí mo jẹ́ àgbàlagbà, okay? Oh yeah, sleep. Mommy, I can't sleep alone this night. I cannot. Ella, kò sí kankan tó máa ṣe ẹ́. Ó mọ̀ pọ́kọ́ mi nìkan ló wà nínú bedroom, mi lè fọkọ́ mi nìkan lẹ̀ kí n wá sùn tiẹ̀ náà. Ó yẹ kó understand. This is your room and kò dẹ̀ sí nǹkankan. Okay? Don't worry. Má padà wá wò ẹ́. You'll sleep with me. Don't worry. You'll be fine, okay? There's nothing wrong. Come here. Good night. Good night. Okay. That's my baby. I love you. I love you too, Lord. Bye. Kádàrá ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Ìrìn àjò ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Lórí ilẹ̀ yóò kémi bá wọn kọ́lé. Ẹ̀dìyẹ mi kúkú làágùn ìyá ni yóò jẹ́ kẹ́ mọ̀. Ilé alárinrin dùn kárọ̀ wọ́n. Are you okay? What happened? Nothing. Babe. Kí ló ṣẹlẹ̀? Because agbo ariwo ẹ̀ sì la ṣe sáré bọ̀lá sókè. What is going on now? What is happening? Are you alright? Are you okay? I'm very fine. That is not me. Me pariwo. I've been on this book since. Ella. Are you sure you are fine? Yeah, I'm fine. Ella, we heard your scream. That wasn't me. What? Lucky. Just like that. Ọmọ ní kò sí nǹkankan ní just like that. Mo ń ṣiṣẹ́ lókè. Ọkọ mi, jọ̀ọ́ torí Ọlọ́run, nǹkan tó bá ṣẹlẹ̀ ní kó bá mi sọ. Because I'm scared. Mommy, I am fine. No, I'm fine.
Sakula, Sakala, Sakalula. Ilé mi ẹnìkan kì í gbàkàtà lọ́wọ́ àkìtì. Sakula, Sakala, Sakalula. How come? Good morning. Good morning. How are you? I'm good. Hey. O ti dúró dè mí rárá. O sáré make tea fún rẹ. O ti jẹ breakfast ni o. Ebi ló jí mi láàárọ̀ yìí. So mo kí n sáré wá po tea àti bread. Mo mọ̀ pé ibi ló máa jẹ, but wá ti ṣe jí mi pé kí wọ́n bẹ prepare. Mi ò fẹ́ stress ẹ ni. Báwo ni? Ella ńkọ́, kò tí bọ́lẹ̀ ní room ẹ ni. Ó máa wà lókè. Oh. Okay, jẹ́ kí n pè bọ́lẹ̀ kó lè join wa. Kí n prepare tea tàwa náà àti bread. Okay. All right, baby. All right. Come here. Guide me through ìrìn àjò mi kò yọrí sí rere. Ọkọ mi. Ella. Good morning, Ella. Are you there? Ella. Where is she? Ella. Ella. Kò sínú room ìyẹn ni kò yé mi bá tó sí láàárọ̀ kan. I know. Where for one room? Kò sí ńbẹ̀ bí o understand ni. Kò sí mo ti wo everywhere in fact check mo ti wọnú bathroom kò sí ńbẹ̀ kò sí azin mo ti ń pariwo ẹ̀ gan. Ella. Check ìsàlẹ̀. Oh, ṣé bẹ́ẹ̀ mo ti wá. Ó possible kó wà ní kitchen. Ṣé o mọ̀ pé Ella like kó máa jẹun? Oh, okay. Bóyá o lo ṣé wọ́n wá dáná fún ara ẹ̀ ni. Ó possible kó wà ní kitchen. Okay, let's check her. Ella. So they try to check ibi báyìí. Mo ti wo everywhere sir. She's not there. Ella. Ní pariwo orúkọ ẹ̀. Hey, ọlọ́mọ jẹ́ kí n dárùn. Ella. Mo kú. Ọkọ mi. Ella. Kótó. Báwo ló ṣe débí? Mo dárùn. Ella. Báwo ló ṣe débí? Hey! Mo kú. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? You were lying down on the floor. Yes. Mo dárùn ọkọ mi. Fúnra mi ni mo tẹ́ lánàá. Tí mo dá dúpẹ́ bókè tó kúrò nílé. Nǹkan wà mẹ́wàá ṣẹlẹ̀. Mo dárùn. Are you okay? Are you sure? Ó yá jẹ́ ká wọlé. Mo kú. Mo dárùn. Mo jẹ́ kí n ṣe burúkú. Ta ni jẹ́ ṣe? Mo kú. Yéé. Mo ń ṣílẹ̀kùn. Ọmọ mi ń ta. Yéé. Mo kú. Ọkọ mi. Babe. Babe, calm down. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò serious tó báyìí. Ọmọ wa ń ṣe báyìí tẹ́lẹ̀. Ó dẹ̀ possible kó máa hallucinate. Ó possible kó máa hallucinate. Yes. Bí ti báwo? Àbí ṣé o gbọ́ nǹkan tí mò ń bẹ sọ ni? Mo nígbà tí ọmọ yìí máa sùn ní alẹ́ àná. Èmi ni mo dá dúvè bò nínú yàrá ẹ̀ báyìí. In fact, ìgbà tí mo bọ́ta tán, mo tún padà wá check ẹ̀ bóyá ó ti sùn. Mo dẹ̀ rí pé ọmọ yìí sùn kò sí nǹkan tó ṣe. Má gbàgbé pé ní àárọ̀ yìí, nígbà tá a máa bọ́ sísàlẹ̀, ilẹ̀kùn wà ní títì. Mo ṣe mú key lórí dining tí mo lọ fi ṣílẹ̀kùn láti jáde ni. So báwo ni ọmọ ṣe máa wá wò pé òun fẹ́ lọ mú key? Á wá jáde, ó wá hallucinate. Àbí ṣé o mọ̀ nǹkan tó ń sọ? Do you even understand what you are saying at all?
Babe! Ó dẹ̀ jọ́ torí Ọlọ́run, jẹ́ ká reason pẹ̀lú ọmọ yìí náà. Ìwọ náà reason pẹ̀lú mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́mọ yìí ó normal. Ó normal kọ́ mọ́ máa hallucinate now. Ó ti sọ same thing. Ó normal kọ́ máa hallucinate. Lọ́mọ tí ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Yeah! Ìjọ kan ló ń bẹ̀rẹ̀. Lucky. Jọ sọ fún mi. Kí ló tí o tiẹ̀ ní ìtara ọmọ rárá? Don't tell me come on. Stop saying that. Ọmọ wa là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó dẹ̀ jókòó ẹ̀ ń sọ̀rọ̀ kó tiẹ̀ kàn ẹ́ rárá. As in, ó tiẹ̀ wò pé kankan ń ṣẹlẹ̀. As in, ó understand. Babe. Answer me. Babe. Excuse me. Babe. Babe, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí normal now. Ó ti máa ń take gbogbo nǹkan serious jù. Kádàrá ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Ìrìnàjò ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Lórí ilẹ̀ yóò kémi bá wọn kọ́lé. Ẹ̀dìyẹ mi kúkú làágùn ìyá ni yóò jẹ́ kẹ́ mọ̀. Ilé alárinrin dùn kárọ́wọ́ fi ṣe gbajúmọ̀. Bọ́dẹ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí. Bí ilé òtòrò bí ilé Ògùn ni. Èdùmàrè fún mi ní màá tọ́gbọ́n tí màá fi sọlé mi. Fún mi lálàáfíà, fún mi ní fọkànbalẹ̀ kí n lè máa jayé mi. Ẹni tá a rò pé òun lè pa gan, ó kọ́lé alárinrin. Ilé mi ni ò ilé mi. Ẹnìkan ìgbàkàtà lọ́wọ́ kí tí ò ilé. Gloria! Adunni! I'm happy to see you. Same here, my darling. Adunni. Is this you for real? Ojú ẹ lélẹ́yìí láti ọjọ́ yìí. Oh my God, àṣé lótìtọ́ ni pé ẹni tó kú àtẹni tó nù, wọ́n sì máa pàdé. Yes, baby. Ẹ tẹ̀ dúró náà jọ torí Ọlọ́run. Kí ló wá ṣe ń bí? Kí ló ń ṣe ń bí gangan? Honestly, mo kàn ní kí n kàn ṣe wá pick one or two things nínú store ni. Even me Oh no. My God, good to see you. I'm happy to see you. Àwọn ọmọ mi kọ́ everybody wà. Mo ti ní ìfẹ́ rẹ̀. Oh Gloria, ṣé o mọ̀ pé o ṣe ẹyẹ ṣá? Nǹkan tó ṣe ò dáa o. Láti ìgbà tó ti travel lọ sí America, àti gba ẹni mi ti rí ẹ bá sọ̀rọ̀ mo ti lose contact ẹ̀. O ò dẹ̀ bọ́dà láti pè mí jọ, ṣé o rí tèmi rò wọ́n ni? Ṣé o ti lọ́rẹ̀ẹ́ mi ni? No, kò rí bẹ́ẹ̀. Adunni, orí bó ṣe ń sọ yìí. Ṣé nígbà tá a wà nílùú yẹn, mo sọ fún mi nù. Ìgbà tí mo dẹ̀ máa retrieve line mi padà, mo lose a lot of contact. I am very sure pé àwọn contact mo lose yẹn nọ́mbà ẹ̀ máa wà nù wọn. Nǹkan tó fà á nìyẹn. Nígbà tí mi àtọkọ mi àtọmọdé ti wá relocate padà sí Nàìjíríà ń sìn, àgbà mo ti ń tọ́ láti wá ẹ̀ pé kí n tiẹ̀ rí ẹ kí n lè mọ bó ló wà bó ló ń gbé. Ó mì pé ẹ ti wà ní Nàìjíríà fully báyìí. Finally ọ̀rẹ́ time to time. Anyway, má sọ̀rọ̀ jù. Ṣé nǹkan tó bá fẹ́ràn àbálẹ̀ mi? Ra gbogbo ẹ̀ pátápátá. Èmi ni máa sanwó. I trust you for that. Tí a bá ti wá ṣe tó ń sìn, máa gbé ẹ sínú mọ́tò mi, mo gbé ẹ lọ lé mi. Ó ti yá mi. Ó ní láti mọ ibi tí mo ń gbé. Ọ̀rẹ́ mi, you have a lot of gist. Really? Yeah, you have a gist. Trust me. Okay, let me get up. Ó yẹ ra àwọn tó fẹ́ kí ló fẹ́ rà. Kò tẹ́ fẹ́ ra baby wipes for mo kí n get àwọn toiletries. Anything tó bá fẹ́ wọ́n láwọn nǹkan wọ́n bẹ̀rẹ̀ wọlé. Wà lórí ṣíṣe nǹkan tó bá fẹ́ bẹ̀. All right. Yeah. In fact. Ọ̀rẹ́ mi. Adunni. Kìtì ò ilé mi. Ilé mi ni ò ilé. Babe, come inside. Welcome to my house. Babe, feel at home. Jọ̀ọ́ torí Ọlọ́run, mo kàn fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ ní mi lè fẹ́ kó bí ẹ nínú. Go ahead. Ṣé ẹ ra léyìí ni àbẹ́ẹ̀kọ́? Òun wò pé ó náà ìzàbẹ̀. Of course I ran it now. Tí mi àtọkàn bá ní ká ṣe máa kọ́lé, stress ló máa jẹ́ fún ọ. Tí ó lọ́kọ̀ mi ṣe ní pé ká ra lé.
Hey, I said it. Mo ní pé inú ilé yìí mo mọ̀ dáadáa. Adunni, you just disappeared into thin air. Kí ló dé? Látijọ́ èmi tí ẹ gbúrò ẹ rárá. Big sis, ẹ má bínú. Òkè Adó ni ìjà rókè àrẹ̀mọ. Ajá àjò ni ìjà jẹ́ ó gbádùn. Ẹ̀wù ọmọ àti jẹ àti ìmọ̀ ni. Kọ́dọ̀ ẹ̀rùn bá Elédùmarè ṣàánú mi. Bá mi, I couldn't understand you. Life happens to everyone. So yé mi dáadáa. Báwo ni ọkọ àtọmọ ńkọ́? Wà. Adúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ò gbàgbé wa. Big sis, ẹ wò ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Nígbà tí Diola sọ fún mi wípé ẹ má rí. Inú mi ti dùn. I was so excited. Ṣé mo kí mi àti níjọ́ ń sọ̀rọ̀ marriage yín yẹn ni àjọ wà lẹ́nu ẹni? Ẹ wò ká ní pé mo ní contact yẹn má ti pè yín ti pé ó yẹ kẹ́ mọ̀ mí náà. Mo mọ̀ pé bá ṣe lose touch yẹn ó dùn èmi náà, but there was no way to get you ní mi bá wà ẹ̀. But I'm happy we found each other back. Ilé ètò wá sílé mi ní kí ló máa jẹ? Ẹ wò sis, ọ̀rọ̀ kí ni mo máa jẹ kí ni mo ẹ jẹ́ kí n wọ kitchen kí n lọ serve ara mi. Ó ti yá. I have a lot stocked in the freezer. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Ọ̀gbẹ́ni wọn jáde kò di frozen. Kó máa jẹun lọ lóko. I miss you. Adunni, it's so good to see her. Kì í ṣe kíní, kì í ṣe kejì tí mo ti wọnú ilé ìwà rí. Kí ló mi? My dear, ṣorí inú ilé tó ń wò yìí, school mother mi ló kọ́. No, ìyẹn ò lè possible. Yes, because agent tó ta lé fún wa, ó jẹ́ kó yé wa pé ọkùnrin ló nínú ilé yìí. So how come tó wá jẹ́ pé obìnrin ni wọ́n tún sọ pé òun ló nílé? No, ìyẹn ò possible. Ó possible kí agent yẹn sọ wípé ọkùnrin ló nílé yìí nítorí wípé school mother mi ó ní ọkọ ó ní ọmọ. Ó possible kó jẹ́ pọ̀pọ̀ ẹ̀ ló ta lé because school mother mi ó ti ṣaláìsí kò sí láyé mọ́. Oh, sorry about that. It's fine. Ẹni ló possible lóòótọ́. But ọ̀rẹ́ mi jẹ́ ká gbé yẹn tì. Kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mu? Lénìí mo ní láti ṣe lálejò rẹpẹtẹ. So come on, step down. Come on, have a seat. Ella rè. Ọ̀rẹ́ mi, Ella máa ti di big girl. Ọmọ Ella nìyẹn o. Ṣé máa sọ yìí? Ó ti di big girl. Má yẹ kí n tọ́ ẹ. Ọ̀rẹ́ mi, ẹni kan kó ṣùwà rẹpẹtẹ ní báyìí. Ìṣùgbọ́. Má lọ bẹ̀yẹn o, jọ torí Ọlọ́run. Ọmọ kékeré léyìí o. Ṣé torí pé mo ló tilẹ̀ gbà? Má gbé ọ̀rọ̀ àtàrà o, ibi tó ti ń bọ̀ ní jẹ́ kó rí báyìí o. Kúrò lórí ẹ̀, ó máa dé ìyẹn. Ọ̀rẹ́ mi jẹ́ ọkọ̀ fún ẹ ní drink náà, sit down. Let me get you something. Mo kì í pẹ́ dàgbà o. What you sow you shall reap. Ẹni fúrúgbìn ló máa ká. Àgbàtòrò fọ̀ọ̀kà, àgbàtòrò fọ̀ọ̀ìkà. Where is the smoke coming from? I cover myself with the blood of Jesus. I cover this house with the blood of Jesus. Mommy! Ella, where are you going to by this time of the night? Someone is calling me. At this time of the night? Who is calling you? A woman. A woman? Ẹ gbà mí. How? A woman ke?
Kò sẹ́ni kankan ta, there's nobody outside. Ella, ibo lo ti róbìnrin tó ń pè ẹ́? Oya, jẹ́ ká máa lọ nílé. Are you sure you're okay? There's no woman outside. Inoji, Jarula, Navele, Bonuko, Jaro, Chua, Shebi, set me. Kilo party V. Ṣé battery remote yìí ṣó ti weak ni? Kí ló ń pa TV? Kí ló dé? Ṣé TV malfunction ni àbí remote dẹ̀ ló malfunction? Yes, honey, I'm coming. Aago yìí náà ni fúnra mi ni mo lọ dispose ẹ̀. How come? Something's cooking, sorry. Something's cooking. Kò tí ì yé mi. Hello? Hello, madam. Báwo ni dẹ̀? Mo wà pa mà. Ṣé àlàáfíà ló wà? Jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ ni. Okay, ma. Sorry, the last time tí o wá empty waste bin wa, ṣé o ṣe àkíyèsí aago kan nínú àwọn ilẹ̀ tó kó yẹn? Ṣé kò ṣe aago tán máa ń gbé kọ́ yẹn? Yes. Esma, mo rí aago bọ́ mo ti dà mọ́lẹ̀. Jọ̀ọ́ má bínú, ṣé lẹ́yìn tí o park ẹ̀ tán jọ yẹn, ṣé o tún dá padà sínú ilé ni àbí báwo? Kó yé mi, jọ̀ọ́ má bínú, mo kàn ń béèrè ni o. Mo ti dà mọ́lẹ̀, ó ti fọ́ o. What? Ṣé kò ṣe pé ẹ ní ìdẹ̀mà? Jesus, kí ló ṣẹlẹ̀? Kádàrá ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Darling! Ìrìn àjò ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́. Má jẹ́ ká Lórí ilẹ̀ yóò kémi bá wọn kọ́lé. Ṣé o mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta kò yé mi rárá? Ṣé wọ́n ti di last time tí mo sọ pé mo rí aago kan ní kitchen tí mo gbé aago yẹn fúnra mi lọ síta, mo lọ dispose aago yẹn. In fact, mo láti ti pe Ìgè pé ṣé aago tí mo gbé sínú bí ìwájú yẹn tó wá park, ṣé ó dá padà sínú ilé ni àbí báwo ló ṣe ṣe? Bọ̀bọ́ yẹn jẹ́ kó yé mi pé òun make sure pé nígbà tó ń park gbogbo àwọn ìdọ̀tí yẹn tán, òun fọ́ aago yẹn báyìí, gíláàsì ẹ̀ fọ́ òun. Ìgbà tó ti fọ́ kí ló wá tó wá bá mi fún? Ó ṣe bó ṣe ń bíyàn nìyẹn. Ṣòbìrì pé mo rí aago yẹn lé ni. In fact, mo rí nínú kitchen bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ nísinsìnyí. Ìyẹn ló ń yà mí lẹ́nu wò. Mo rí aago yẹn, same aago yẹn, mo rí nínú kitchen bí tó máa wà gangan ló wà. Ìyẹn ló wá bà mí lẹ́nu ṣe pé I think something is wrong in this house. Wọ́n wá fẹ́ kó jẹ́ ká wádìí. Kó má lọ jẹ́ wípé wọ́n lọ fi nǹkan burúkú ṣe ìpìlẹ̀ inú ilé yìí. Yes. Tí n bá fẹ́ gbọ́ ẹyé dáadáa, ṣé nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé èèyàn ló ń rì mọ́lẹ̀ tán fi ṣe foundation ilé?
o ti ń get mi díẹ̀díẹ̀ o ti ń jọra àwọn ọkọ mi nǹkan tí mo ń try láti sọ gangan nìyẹn tó bá ń dáadáa wá rí pé ọmọ wa náà complain pé strange things ń ṣẹlẹ̀ nínú ilé yìí káà máa sọ pé ọmọdé ló ń ṣe o kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ o ọkọ mi mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé yìí please nǹkan tí mi wá rò sí ni pé bóyá kò jẹ́ ká pé agent tó tàbí fún wa ṣó ti yẹ bóyá ká bèrè lọ́wọ́ ó lè mú nǹkan tó fi pinlẹ̀ eléyìí a lè ṣàlàyé fún wọn dáadáa a lè understand it. If I'm to get you very well, so what you're trying to tell me ni pé ilé yìí wà possessed. I think so. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Something behind this. Ọkọ mi inú ilé tá a wà kò ń ṣe nílé lásán. A ní láti wá díẹ̀ dáadáa ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. It is not easy. Ẹ̀rù ti ń bà mí as in I'm scared. Yeah. Mo ti gbọ́ ẹ. Just like that. Babe, but I don't know what to say. O ti gbọ́ mi ló fẹ́ sọ. Kí ló yẹ kí n tún sọ? Ó ti sọ̀rọ̀ fún mi, mo ti gbọ́ ẹ. Màá pe agent later láti confirm gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. No! You don't talk like this. Kí ló dé láti insinuate? Kò yé mi now. Kí ló ń tọ́ láti insinuate? Okay. Mo sọ ọ̀rọ̀ ìsílẹ̀ fún mi. Sọ̀rọ̀ yóò ní mí nìyí àbí? Babe, kí ló fẹ́ kí n ṣe? Àbí òun náà pé nǹkan tí mo sọ mi, nǹkan tí mo sọ. Gbogbo nǹkan tó sọ ló yé mi. Bọ́ kí ló fẹ́ kí n ṣe? Okay, tó bá yé ẹ, please. Mú fóònù ẹ pé agent. Ìjọ tá bá fẹ́ rí wọn kalẹ̀ mọ́. Babe, o mọ̀ pé tó ṣe wọlé o bá mi lórí laptop tí mò ń ṣiṣẹ́. I've been working very hard since the morning. Tó bá ti yá máa pe agent, o ní problem. Mi ní? Ọkọ mi. Ṣé àwọn nǹkan tó ń ṣe ṣé ó make me nìsí ẹ? Ṣé ó make me nìsí ẹ? Àbí? Babe, báwo ló ṣe ń ṣe báyìí? It's okay. Mo ti gbọ́ ẹ. Ṣọ́kùn mo tó fẹ́ sọ nìyẹn. No wàhálà. Take your time. Máa pe agent tó bá ti. Babe. Don't even beg me. Leave me alone. Kò lè tó lè. Lórí ilẹ̀ yóò kí bá wọn kọ́lé. Ilé wa possess. Ẹ̀dìyẹ mi kúkú làágùn ìyẹn ni yóò jẹ́ kẹ́ mọ̀. Ilé alárin. Oh, mi ni. Honestly, gbogbo bí mo ṣe ń ṣàlàyé fún ọkọ mi tó pátápátá kò believe me o. Ṣé ìwà tó kù béèrè sórí ọ̀rọ̀ lé ikú tó di pé ra ni? Àwa náà mọ̀ kò ṣe pé akànfẹ́ra létí àní béèrè ń pa ẹ̀. Àmọ́ ìgbà tá a fẹ́ relocate sí Naija lọ́kọ mi mú àìdí àwa pé kára lé because òun wò pé tá a bá ní ká ṣe máa build ilé fúnra wa ó máa fún wa ní stress. So ẹ̀ mo ṣe pé okay àìdí àyàn ò bad jẹ́ kára lé òun mo ṣe accept pẹ̀lú ẹ̀ mi ò rò kàn tó máa padà ṣẹlẹ̀ lélẹ́yìí. I don't know. Ọ̀rẹ́, I'm scared. Inú ilé yìí ń bà mí lẹ́rù kan. Bó ẹ ti ṣe mistake o, biggest mistake òun lè ṣe. Sórí ayé òde òní tèmi mọ̀ téèyàn bá máa ra ilé àbí tó wọ́n máa rẹ́ǹtì ordinary ilé gan pàápàá wọ́n láti ṣèwádìí fínífíní kó tó di pé wọ́n ra ilé náà tàbí wọ́n gbà. Adúní, ọ̀bẹ gé ọmọ lọ́wọ́. Ọmọ wa mú ọ̀bẹ ojú ọ̀bẹ nù. Ọ̀bẹ ti ṣe kó tó fẹ́ ṣe of course. A ti ra ilé yìí. Solution olówó important báyìí. Nǹkan tá a fẹ́ ṣe tí gbogbo wàhálà yìí máa fi stop. Òun ló ṣe kókó. Yes. Torí ilé tó ń wò yìí, ó dá mi lójú pé ilé ìròyìn ṣe lè lásán. Yes. There's something behind. Tí gbogbo wa mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Imagine kí èèyàn máa rí aago kan ní gbogbo ìgbà nínú ilé yìí náà. Lákòó tó jẹ́ pé èèyàn fúnra rẹ̀ ló mú tó lọ dispose ẹ̀. Kó tí wọ́n máa rí aago yẹn léraléra. Jọ kí ló expect kí ló rò kó máa ṣẹlẹ̀? Kí ni òórò kò ń ṣẹlẹ̀ gangan? Ọ̀rẹ́ mi, nǹkan bẹ́ẹ̀. Nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Kí la fẹ́ ṣe? Ẹ ṣàánú mi. Wo sórí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí agent ló kàn. Agent. Ó ṣe ọkọ mi. Yes, ma'am. Mo dúpẹ́ tí mo pè é kí wá. Gloria ìyàwó ẹ ló wá sọ̀rọ̀ kan fún mi. Ìyàwó mi. Ìyẹn Gloria. Ó sọ àwọn ọ̀rọ̀ kan lójú mi. Ọ̀rọ̀ yẹn ò dẹ̀ yé mi dáadáa. Wọ́n ní mo ṣe ní kí n pè é pé gẹ́gẹ́ bí baálé ilé wà lè bá mi tàn mọ́lẹ̀ sí
nǹkan tó sọ láwọn nǹkan àwọn strange things kan pé ó ń ṣẹlẹ̀ nínú ilé. Báwo ni Gloria ṣe máa ń ṣe báyìí náà? Màámi, ẹ wo ẹ má dá Gloria lóhùn. Ó kàn exaggerate lásán ni. Ó lóun rágo ní kitchen, òun bá lọ sọnù, òun bá padà dé ó tún bá ń bẹ̀. Màámi, ó possible kó jẹ́ pé nínú ọkàn rẹ̀ ó rò bóyá òun ti sọnù kó dẹ̀ máa fọwọ́ kàn. So kí ni gbogbo ariwo yẹn? Again, ó dẹ̀ tún máa ń sọ kinní kan, á ní Ella máa ṣe bíi... Bẹ́ẹ̀ ni. Ipe Ella máa ṣe bí ìgbà tó yẹ pé spirit kan wọnú ẹ̀ ipe a máa sọ àwọn èdè kọ̀ọ̀kan. Màámi, ó normal kọ́mọdé máa hallucinate. Hallucination ló ń pè é. Mo dẹ̀ sọ pé ó normal. Ella máa ń wo àwọn different films ní TV, á wo àwọn cartoons. So normally ó possible kó máa ṣe tó yẹ pé a máa hallucinate, a máa rí oríṣiríṣi nǹkan. So kò sí big deal ń bẹ̀. Màámi, ẹ má dá Gloria lóhùn, ó kàn exaggerate ni. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn nígbà yẹn bóyá ó dẹ̀ mí sí ibi tẹ́ ti wá lọ́hùn dẹ̀ ni. Ó possible. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ ní gbogbo nǹkan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣáà jẹ́ kí Yàríkẹ́ máa wá yọjú sí mi. Ó máa wá Èmi náà mọ̀ kankan nípa ilé yẹn ju wípé wọ́n ní kí n bá wọn tà, mo dẹ̀ tà fún yín. Okay, I think I understand you more now. Ẹ jọ̀ọ́ má bínú torí Ọlọ́run. Mo fẹ́ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ yín. Inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè explain everything fún mi. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ṣàlàyé nǹkan fún mi. Ta ni ẹni tó ta lé yẹn? Àti wípé kí ni oríṣi gangan pàtó tí wọ́n fi láwọn ògbólé yẹn mọ́ àwọn fẹ́ tà? Madam. Yes. Ó pé kò sí any problem. Tẹ́ fi ń béèrè questions lọ́wọ́. No, kò sí problem. Mo kàn fẹ́ jà láti mọ̀ nípa ilé yẹn ni. Ṣé mọ̀ pé ìgbà tọ́kọ mi sanwó kò ráyè láti béèrè gbogbo nǹkan nípa ilé yẹn dáadáa. Mo wá rò pé obìnrin sóbìnrin kí ni wọ́n á béèrè information nípa ilé yẹn. Kò sí nǹkan kan. Okay. If that is the reason, màá explain fún yín. Thank you. Arákùnrin kan ni wọ́n gbé ilé yẹn fún wa pé kí n bá wọn tà. Kò pẹ́ púpọ̀ táwọn náà ra ilé yẹn. Wọ́n wá ní pé iṣẹ́ gbé àwọn lọ sí ibì kan wípé kí n bá wọn tún tà. Iṣẹ́ gbé wọn lọ síbì kan. So reason nìyẹn tí wọ́n fi ta ilé yẹn. Bẹ́ẹ̀ni. Okay, ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Ṣé mo lè rí ẹni yẹn? Ẹ lè rí wọn, but not now. Èmi máa ní láti kọ́kọ́ get in touch with him, then I will get back to you. Tó túmọ̀ sí wípé ẹ máa jẹ́ kí n mọ̀ tó bá ṣe ń lọ létà. Bẹ́ẹ̀ni. Okay, I understand. Ẹ ṣé gan mo dúpẹ́. Thank you so much, madam. You're welcome, ma. Ẹ má bínú kí mo gba time yìí. Oh, not at all. Ẹ ṣé gan ma. Thank you, ma. You're welcome. Honey. Yes. Nǹkan tí mo tún rí. Aago ètò ni mo rí o. Aago yìí again. Ó dàbí pé kò fẹ́ yé mi mọ́. Mo ṣe fẹ́ dáná ní kitchen sí. Mo tún rí aago ẹ̀. Same place wọ́n wà lọ́nà ìlú tirẹ̀. Nísinsìnyí. You understand? Bí eré alábọ̀rún má ti fẹ́ di ẹ̀wù. Ó ti dẹ̀wù already. Irú àbàmì aago wo lélẹ̀? Ó ti di ẹ̀wù already mi mọ̀. Aago tó gbé fún àwọn bẹ́ẹ̀ ni mo tún fọwọ́ lẹ̀. Kò yé mi o. Kò sí gbogbo ti dàrú mọ́ mi lójú o. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mi ò ní sẹ́. Wá, ohun Ella kọ́ yẹn. Ella! Wait, okay? Ella, open your eyes. Mommy, say to Ọlọ́run, ọkọ mi. Ella, talk to me. Look at Ella. What is here? Yeah! Ella, look at me. You talk to me. Akànbí mi pẹ̀lẹ́ báwo ni ìyàwó ẹ̀ wá ń kọ́. Ó sáré lọ ṣe àwọn kọ̀ọ̀kan ní ìṣẹ̀lẹ̀. Ó tiẹ̀ ti dá nǹkan tí mo ṣe sọ pé kẹ́ wá rí mi gangan nìyẹn. Ó ní í sìn ìyàwó ẹ̀ ti jáde lọ.
ìwọ náà ń sìn tó bá tún yá wàá tún rí ibi lọ kọ́ tí mo ṣe ní kẹ́ wá nìyẹn pé báwo lọ̀rọ̀ school Àríkẹ́. À ń try láti wá àwọn good school kankan fún ní area ọ̀dọ̀ wa so very soon I'm sure we'll get one. School tó bá jẹ́ ti school ni school máa pọ̀ ní gbogbo area yìí àwọn international school àwọn international standard tó wà dáadáa ó ní í sìn ìyàwó ẹ̀ ó lè má ráyè ìwọ náà wàá lọ síbi iṣẹ́ ṣóun nìkan ló fẹ́ dá nìkan wà nílé ṣùgbọ́n tó bá wà lọ́dọ̀ mi ń bì báyìí àjọ máa fi ara ro ara wa ń bì báyìí ṣó mọ̀ bó ṣe dé yìí sìn báyìí èmi àti àtúnjọ máa get to know each other. Mami ẹ fẹ́ pa Gloria nìyẹn ẹ̀mí Gloria ló jókòó yìí. ẹ̀mí tèmi náà nìwọ náà ẹ̀mí mi náà lòun náà Mami, àti Gloria gan fún rẹ̀. ẹ má worry àwa máa kí yín every weekend ṣẹgbọn. kò tó yẹn bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn nígbà yẹn kò sí wàhálà ibi ilé ọ̀hún ilé a ṣáà lè máa wá wò mí ní weekend. a máa wá every weekend. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run á fi. Ella right a máa wá every weekend. ṣé wàá lè máa jẹ́ ń sìn kí n bọnú kitchen. Mami gbogbo nǹkan tẹ́ bá ní máa jẹ. kí ni nǹkan tó fẹ́. I think I'll go with àmàlà gbẹ̀gìrì àtẹwédú. Ìkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ ni pé ṣeré kitchen tẹ́fẹ́ wọ̀nyẹn àjọ máa wò ni àjọ máa lọ sí oúnjẹ. èyí àwọn náà Àríkẹ́. Mami a gbàgbé àṣà o. Olúwa ṣe o ṣe ọkọ mi o kó àfọmọnìyàn ṣe o ṣe mo dúpẹ́ ó yá to the kitchen. Àmàlà right. Save me, guide me through ìrìn àjò mi kò yọrí sí rere. Màdélé 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 màdélé. Ilé kókó ń tàgbé. Ilé kókó ń tàgbé. Aunty. Ẹ ká sọ ma. Ojú ẹ̀ rí. Ẹ ká sọ. Ọjọ́ mẹ́ta. Ìjọ mẹ́ta ni ma. Mo máa rí ẹ ṣé kò sí. Kò sí nǹkan kan. Aunty, mo fẹ́ rí yín o. Mo lè jáde yẹn. Mo jáde mo ní important place tí mo ń lọ. Mi ò ní take much time. Yes ma. Ìyá ọ̀dọ̀ kí ló ṣe? Nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ ni wípé ọ̀rẹ́ mi ni ọkọ ẹ̀dẹ̀ nìyí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni. Àwọn ni wọ́n ra lé school mother mi. Ilé Títí. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Báwo ni? Ṣé ẹ enjoy stay yín ṣá? Ẹ pẹ̀lẹ́. Ṣé kò wá sí? Ẹ jọ̀ọ́ mà, mo kàn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ní tẹ́ bá ní bínú. Lẹ́yìn ìgbà tí school mother mi kú, ta lẹni tí ó gbé nínú ilé yẹn kó tó di wípé àwọn ọ̀rẹ́ mi kó wọlé? Ẹni tó gbélé Títí. Bẹ́ẹ̀ni. Bímbọ́ nìyẹn, ọmọ sísá mi pẹ̀lú ọkọ ẹ̀. Bọ̀ Àdùnní ṣé kò sí problem? Kò rí lè sí wàhálà kankan wá. Ẹ jọ̀ọ́ inú mi ò bá dùn tẹ́ bá lè jẹ́ ká rí ẹni tẹ́ ń sọ ìkọ̀kọ̀. Ẹ jọ̀ọ́ a kò fẹ́ rí wọn fọ́rọ̀ kékeré ni o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sí wàhálà rárá. Dùnní òde. Kúkú ti mọ̀ mí, èmi kọ́lẹ̀ ti mọ̀ mí pé mi ò kì í ṣe oníwà gàbàgebè. Ó dà kò sí wàhálà máa fún ẹ ládírẹ́sì wọn sìn. Okay ma. Ìgbà tó ti fi mí lọ́kàn balẹ̀ pé kò sí. Kò sí kankan. Máa fún ẹ ládírẹ́sì wọn. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Ẹ ṣé gan wa. Ó yá ẹ jẹ́ ká máa lọ máa fún ẹ tí máa dé ní. Sá ẹ bá wa sọ̀rọ̀ mọ́ ni. Ẹ sọ̀rọ̀ sá, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́. Ó jẹ́ nǹkan tí wọ́n máa ń bá mi nínú jẹ́ ní time tí n bá ti ronú pa ẹ̀. Sá ẹ jọ̀ọ́ kí ni ìdí tẹ́ fi kúrò nínú ilé yẹn? Because àtìgbà tèmi àtàwọn fámílì mi ta ti wọnú ilé yẹn ní oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀. So many strange things ló ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Ẹ ní sùúrù. Ṣé rí aago yìí? Take it back. What is this? Gẹ́ ẹ̀gbọ́n lórí búkú ìṣẹ̀lẹ̀ mi. I don't want to see. Ẹ máa lọ ẹjọ́ tó lọ lọ́wọ́. Torí tọ́ lọ́wọ́ ẹ máa lọ.
ẹjọ́ tó yẹ lọ́rùn ẹjọ́ ẹ mọ kọ́tàgbé tí kọ́sì láì mi ò tó di tọ́ lọ́rùn ẹ máa lọ I don't want to see you guys ẹjọ́ ẹjọ́ sà ẹjọ́ sà ẹ má ti jẹ́ ká lọ ẹjọ́ nǹkan tó gbé wa wá ni pé kẹ́ lè tàn mọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹjọ́. àlejò ká máa ra gbòòrò lọ́wọ́ láti júùnù báyìí ló tún máa padà sí àwọn ọ̀rẹ́ tó fọwọ́ ní. ẹjọ́ nítorí Ọlọ́run. aago lórí burúkú yìí ló pàyàwó àtọmọ mi. aago yìí gan in fact pé kí mi ò kó òun lé yẹn on time ni ó máa ṣèmi gan dẹ́gbọ́n àárín ló máa bà tèmi jẹ́ aago yìí ni. sọ wọn kú ẹ mọ̀ dáadáa wípé aago abàmìlàkọ yìí ó jẹ́ ṣe yí pé inú ilé tẹ̀ ta yẹn inú ilé tẹ̀ yìí ò lè gbé ń bẹ̀ ṣe ni pé kà ní. baby stop baby stop báwo ni tẹ̀ ká tó báwo ni mo yẹ ká ẹjọ́ baby stop ẹjọ́ ẹ má bínú ẹjọ́ baby what is wrong. Babe. Don't baby me. Don't baby me. Ọkọ mi, I'm sorry now. Má bínú sí mi. Nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe fault mi. Kò ń ṣe fault ẹ. Kò kí ń ṣe fault ẹ. Máa yẹn fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa. Bó ti fi wà wá o ti fi bàjẹ́. Mo ṣe pé mi ò dẹ̀ fẹ́ lísìn sí máa yẹn o. Àmọ́ àwọn ohun tó sọ ara mi ò gbá mọ́ ni. Ara ò gbá. Ara ò gbá. Nígbà tó mọ̀ pé ara ò ní gbà nǹkan tí máa yẹn sọ fún wa, kí ló tẹ̀lé wa lọ fún? Kí ló tẹ̀lé wa lọ fún? Ẹ̀sà, mi bá ní ẹ má jẹ́ ká gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí. Solution ni ká wá. Solution? Bẹ́ẹ̀ni. Ṣebí solution là ń wá la fi lọ sọ́dọ̀ máa yẹn. That man was about to tell us everything. Ṣùgbọ́n ìyàwó mi fi àìní sùúrù ó fi bà gbogbo ẹ̀ jẹ́. Ìjọ. Inú bẹ̀ wọ́n. Ẹ má bínú. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Hello? Ẹ má bínú sà. Hello, mo ń gbọ́ ẹ, mo ń gbọ́. Ibo. Kí ni bẹ́ẹ̀? Mo mi bí náà ó lè jẹ́ kó bínú ló máa yẹn. Kí n bẹ́ẹ̀ tí mo kó máa bẹ̀ náà. Kí n bẹ́ẹ̀? Ṣé ìwọ rò pé nǹkan tó ṣe yẹn ṣé o rò pé bójú mu ṣá? Ó wá ń ṣe kí n máa bẹ́ẹ̀. Àdùnní kò yí sí bẹ́ẹ̀ nǹkan tí màá yẹn sọ ó ti sú mi náà wọ́n lè máa sọ àwọn ọ̀rọ̀ burúkú yẹn lẹ́nu. Ó dé ìwọ̀n ó dé ṣèkà fún wa. Ó ṣèkà fún yín tó dẹ̀ ti mọ orú ọkọ tó ní. Jókòó síbẹ̀ ṣùgbọ́n kó má gòkè lọ bọ́pẹ́ kó má lọ bẹ̀. Èmi ní kí ló máa bẹ́ẹ̀. Kí lọ bẹ́ àbẹ̀? Ó tún bí mi ìwọ má lọ bẹ̀. Ìwọ jókòó síbẹ̀ kó má jẹ́ ṣé kí n lọ bẹ̀ ṣé kí n má lọ bẹ̀. Ayé ẹ lẹ́nu. Baby. Ọkọ mi. Ọlọ́run máa ṣàánú. Àríkẹ́mi, kí ni nǹkan tó ṣe ẹ́? Ó wá dá jókòó síbí ni. Ọlọ́run máa ní jẹ́ arógun ronú. Ṣó miss daddy àti mommy ẹ̀ ni? Miss my mommy and my daddy. Ibi ilé ọ̀hún ilé ìjọ ọkọ mi. Má bọ̀. Jẹ́ ká lọ sọ̀rọ̀. Jẹ́ àlọ́ sọ̀rọ̀ nínú ilé. Ìyá bàbá ẹ̀ ni mí. Tó bá ti rí mi, ó ti rí wọn náà nìyẹn. Má bọ̀ ọkọ mi. Orí mi ò ní burú o. Ṣé aago burúkú tó wà lọ́wọ́ yín? Kódà aago burúkú gbáà ni. Aago tó ti wà possessed ló wà lọ́wọ́ yín. Another thing about it is kò wá síbẹ̀ ṣe ẹ bá rí mọ́lẹ̀ ẹ bá là mọ́lẹ̀ kẹ́ fi tọrẹ ní o aago yìí ṣì máa padà sínú ilé yẹn. Kò wá sọ́nà méjì, kò ní wọnú ilé, kò ní wọnú yàrá, kò ní wá bá yín sitting room, kitchen láago burúkú yìí máa wà. Bó ṣe máa rí gangan nìyẹn o. Ṣé fẹ́ gbọ́n kú ó tún wá ní ibi tó máa ń wà ó láyé sí tẹ̀ nínú kitchen tó máa wà. Bó ṣe rí gangan nìyẹn ìparọ́. Bẹ́ẹ̀ni. Ṣé wá níbi tọ́lọ̀ dìbàdì? Màá la nǹkan kan nípa aago burúkú tó wà lọ́wọ́ yín. Màá láyé yín tọ́mọ lẹ́sìn fún yín. Nígbà tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀, èmi rò pé obìnrin
nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí máa complain tó ní aago yìí òun rí bí nǹkan tábà ní ó lọ sọ́nù àgọ́ àpadà ẹ̀wọ̀n ló ti padà kíní kan èmi ò kákún mi ríro pé obìnrin bí a tó ní pé ń dá wà nílé ìwọ̀rọ̀ ṣe ń lọ́pọ̀ àmọ́ ọ̀nà tán ti tágo burúkú ìpamí níyàwó. Ǹjẹ́ sáré sẹ́ǹdẹ̀ babe ó dàn ní sùúrù kí sẹ́ǹdẹ̀ bẹ́yẹn. That reminds me kọ́kọ́ tí ẹ kọ́ wọn sí mi lọ́kàn sí i and I've been thinking about it. Wọ́n kò dàbí kí ni ẹ. Ṣé ọ̀rọ̀ tí mọ́mí bá mi sọ yẹn ṣó ṣọ́ pé it's the right thing to do like ṣé wọ́n sọ ń sìn pé ọ̀hún fẹ́ kí wọ́n ṣiṣẹ́ mọ́ ilé ti wà everything ti wà. I'm trying to think like ṣé nǹkan fẹ́ drag me into marriage or something. Babe, why would you think like that? You know, as a man, I have to just like, you know, I think no, you know, my asọkùnrin. Kò possible mom tí o lè tẹ̀ sí marriage. Why ṣọmọdé ni wọ́n náà fi máa tẹ̀ sí marriage? Yeah, of course, but I've just been thinking about it like, I'm going to comfort him about today, like, we are don't wash it. Actually, babe, mi ò rò bóyá kò ronú bẹ́ẹ̀ because my mom, she's just trying to help us. Yes. Ọkọ fẹ́ assist wa lélẹ́yìí. Ṣé o ṣe máa sọ wípé mọ́mì fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ tàn àbí nǹkan kan. Wọ́n sì mi ò lè sọ pé nǹkan táwọn fẹ́ ṣe lélẹ́yìí kó wá dọ̀la kan náà wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. I am so sure of this. Wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Babe, ṣó fẹ́ ṣiṣẹ́ kú ni? Opportunity lélẹ́yìí fún wa náà. Mo mọ̀ pé kò sẹ́ni tó máa rí nǹkan gidi náà tí ò ní admire but as a guy, I have to think about it. No, guy yẹn ò fẹ́ ronú dáadáa mi like ẹ o. No, I have to think about it. I won't like it when you suffer. Babe, ó dà pé sister mi tá ń sọ̀rọ̀ ó dà pé ó mọ bó ṣe lówó tó. I mean a whole lot of money, owó gidi tó bá ń sọ̀rọ̀ owó àǹtí mi lówó gan. Babe, opportunity rẹ̀ má jẹ́ ká miss ẹ̀. I might enjoy marriage or everything ma wà okay. Ìwọ gan ló yẹ kí ẹ̀rù máa bà mí fún ìwọ gan ló yẹ kí máa bẹ̀rù ẹ. Because ọkùnrin ni ẹ́. Ẹ̀yin ọkùnrin rẹ̀ tẹ́ bá ti rí nǹkan tó jẹ́ pé ó fẹ́, ó pọ̀, ó ṣe bàǹtà báyìí sìn, ó máa change sí mi. Ìgbà ló máa ní mi ò mọ oúnjẹ o, ìgbà ló máa ní aṣọ wo ni mo wọ̀ yìí o, oúnjẹ yẹn níyọ̀ o, ata yẹn ò dá o. Stop now. Wọ́n ní kó mọ̀, I love you too, wọ́n ní kó mọ̀ nǹkan tó ń ṣe. Mo kàn ṣáà láti like confirm. I want to be sure what I want to do. Kí love yẹn máa lọ forever and ever, ilé owó. Forever, yeah, no worries. Ṣé baby. I love you too, Prince. I love you. So denu gan. So. I love you. Ẹ wọlé o. Ilé yín o. Landlady àti landlord dé o. Ẹ wọlé. Mami. Ọkọ mi. Mami ilé pọ̀ o. Ó pọ̀ gan. Ta ló sọ pé kò pọ̀ kẹ̀? Mami ó bí mi ó. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni. Ayé kan ló wà. Ayé tá a wá yàfi kájà. Bẹ́ẹ̀ni màmí, bẹ́ẹ̀ni kájayé. Ẹ ti rí gbogbo ẹ̀. Wò ó. Ẹ wò. Ẹ wò ó tó ṣẹlẹ̀ rẹ̀. Ẹ bá ti ṣègbéyàwó tán báyìí, ẹ wá padà gbé tó yírọ̀ sí bí báyìí. Kò sọ̀rọ̀. Ẹ ṣe gan ma. Títí ti kú, ó ti fi kú ṣàgbà wa. Ká dẹ̀ máa ṣayé rẹ̀ lóko. Show must go, àbí kílẹ̀ yìí olóyìnbó wí. Mami show must go, show must continue. Ó continue. Ayé kan ló wà. Èyí tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò. Bẹ́ẹ̀ni, èyí tẹ́yẹ bá jẹ báyìí á gbé fly ni tí ó sọ̀rọ̀. Ẹ wò máa ṣe gbogbo ohun. Bẹ́ẹ̀ni náà bá ní ìwọ̀nba jẹ́ ọmọdé kan ti fẹ́ bá yín ṣeré, màá wá bí. Ilé yín. Mami, ilé mi nẹ̀. Èmi mo ní. Nítorí ilé yẹn ni ọmọ ẹni náà ló ní. Ilé ìyàwó ọkọ náà ló ní. Ká máa mú gbogbo ẹ̀lù pọ̀ mọ́ra wọn ni. Ká fọwọ́ wọwọ́ báyìí. Kọ́wọ́ mọ́ òun lè ṣe kókó. Mami Ẹ ṣe gan. In fact, inú mi dùn irú ẹbí tí mo wá. Inú mi dùn gan torí ẹ mú mi bí ọmọ ni. Ẹ ṣe gan ma. Ọlọ́run á jẹ́ ká gbà yín dalẹ̀. Ẹ kó wa jẹ̀pẹ́. Ẹ rí ẹ ṣe gan. Bàbá mi dìde lẹ̀. Ẹ lọ òkè ibi tá ti máa sunrun ọmọ ẹ lọ́wọ́ bẹ̀. Kẹ́ lọ́wọ́ bí tá ti fẹ́ sunrun ọmọ. Ó dà náà. Ó pọ̀. Kékeré kọ́. Àwọn ní ọ̀pọ̀ yìí.
Like, me understand though. What is it with this work clock? Kí ló ṣẹlẹ̀? Ito to kàn jọ ko tó ń dọ̀tí nílé. Ó lè ṣì gbé síbí báyìí. Kò make sense nílé now. Oh, I'm so down. I am so sorry for your loss, sir. But hey, Joe, kí ni nǹkan tẹ́ rò pé a lè ṣe sọ̀rọ̀ yìí? Joe. Ṣé kò sáré ṣe? Ẹ máa ń láti kọ́ lé. Àmọ́ owó ta ti sọ fún yín kọ́, ta ló máa fún wa lówó yẹn? Bọ̀ ẹ dúró. Owó tẹ̀ fún mi gbà yẹn. Ká rí gbà tàtà yẹ. Kó ṣe pé bí a fi ṣe nǹkan, a bá fi fún charity. Charity. Olówó yẹn ń ṣe owó tó ṣe fi ṣe nǹkan. Ìfìlà ní ẹ̀rí fi ra ọkọ̀ nǹkan bá ṣe yìí. Ẹ jọ̀ọ́, báwo gangan ni àlùjọ̀nú yẹn ṣe dénú ilé yẹn? Ṣé bẹ́ẹ̀ yín lẹ kọ́? Èmi kúkọ̀ mú kọ́. Àánú mi ló fi ilé ìṣe wá láàánú nígbà tá ní accommodation problem. Ó ní adopted child àwọn kan ló kọ́. Ó dẹ̀ ti ṣaláìsí. Èmi láfi dèrò bẹ̀. Sorry, ẹjọ́ tó lọ náà tí ẹ bá ní sọ wípé wàhálà wa pọ̀ jù ẹ má bínú kí gbogbo ọ̀rọ̀ ẹ̀kú lè níyànjú wọn nìkan ká dá láti ṣe ẹjọ́ kankan. Ṣé ẹni jẹ́ ká mọ ìyá ìyàwó yín tó wà ní ìcháàjì ní ìkọ̀kọ̀? Bẹ́ẹ̀ni. Bóyá tá a bá torí wọn tá a bá béèrè 1 or 2 things lọ́wọ́ wọn ó possible kan explain bó rẹ̀ ṣe jẹ́ kankan kan fún wa ní full details. Ẹgbẹ́rún tó ṣẹlẹ̀ ẹjọ́ tó lọ lọ́hùn. Ìbáwọ̀ mi kẹ́rì wọn lóòótọ́. Àmọ́ kò yẹ lẹ́nu mi láti sọ pé àná mi ti yàwó yẹn. What? Sí yàwó yẹn. Kódà wọn jára yìí wọ́n jẹ́ rọrùn. Bóyá ti kú ni o, bóyá òun ni o. Wọ́n ti bùbí jẹ́ káàkiri. Ju bẹ́ẹ̀ lọ. What? Hey! Olúwa, kí la fẹ́ ṣe ní ti bá mi? Mo ṣàmúlò pẹ̀lú ẹbí mi o. Ẹni ìlú mi. Ó ti tán. Ẹ jọ̀ọ́, ṣó ní èèyàn míì ní ìdílé wọn tá a tún lè rí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. There's one Mrs. Adetoro. Mrs. Adetoro. Àgò. Bẹ́ẹ̀ ni mà, aago ìgangan ó ní ìṣòro kan ṣoṣo nínú ilé. Aago tó wà lọ́wọ́ yìí, ó ló ń da èmi àti ìdílé mi, ó ń dà wá ríboríbo. Bẹ́ẹ̀ ni. Bíi ti báwo? Àìmọye ìgbà tí ìyàwó mi ti sọ aago inú. In fact, àìmọye ìgbà tó ti fọ́ aago yìí mọ́lẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ṣì ń ra aago yìí nínú ilé. Ẹ wo, mo fẹ́ béèrè ìbéèrè kan ni mà. Ẹ jọ̀ọ́ mà, báwo ni aago yìí ṣe jẹ́ sí àbúrò yín tó ṣe aláìsí? Nǹkan tá fẹ́ mọ̀ nìyẹn. Aago yìí àti Títílayọ̀. Títí. Má. Jọ kí ló ń ṣe látàárọ̀ tó ṣe? Ebi ń pààyàn jàre. Ẹ má bínú. Ẹ fún mi ní bíi 20 minutes. Ó máa jiná. 20 minutes. Odò ṣọ́ọ̀bù wà sí oúnjẹ ìtàn láàrin 20 minutes.
Ṣé tí ma ti set aago mi, aago kitchen mi kò disappoint mi. Tí ma ti set time, so by time tí bá set tala me bá ṣe ń Dubai. Tí ma check oúnjẹ yẹn wá ti ready. Ìwọ àtàgò ẹ̀. Ó dẹ̀ lójú báyìí pé bó ṣe set in 20 minutes àwọn oúnjẹ dẹ̀ máa jiná. Ó máa jiná. Ìwọ àtàgò ẹ̀. Ó dà ẹnìkan láṣà àwọn ọlọ́mọ ẹ̀dẹ́ nìkan para yín rẹ̀. A lè para wa jọ máa pẹ́ ni. Ọlọ́ṣà ṣe gègé pè ní kò jẹ́ mu. Mo ti gbọ́ àǹtí mi. Wọ́n ń bọ̀. Bó bàtà bó bá fẹ́ dáná nínú kitchen ló máa ń set time pẹ̀lú aago tó wà lọ́wọ́ yín. Aago yìí gangan ló dẹ̀ máa ń wà pẹ̀lú ẹnu kitchen gbogbo ìgbà. 24/7. Ó ló fi ń ṣe gbogbo nǹkan, ó ló fi ń time gbogbo tó bá fẹ́ ṣe. Ma ẹ jọ̀ọ́ ẹ má bínú pé béèrè mi pọ̀. Ẹ jọ̀ọ́ tí ṣé iná bẹ̀yẹn ò dá ni àbí téèyàn bá ń wo TV nínú ilé yẹn kò sígbà kan tá a gbádùn TV rí tá a bá ń tàn ó máa kú fún rẹ̀ iná náà á kú so many times àti pé electrician wọ́n dẹ̀ ní pé kò sí nǹkan kan tó ṣe wiring. Ma ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú pé mo tún béèrè ìbéèrè. Ṣé lè sọ díẹ̀ nípa life àbúrò yín? Ẹ jọ̀ọ́ gangan nǹkan tó ṣẹlẹ̀ nínú live ẹ̀ gangan bó ṣe jẹ́ gbogbo nǹkan tó gbélé ayé ṣe ẹ jọ̀ọ́ explain fún wa. Títílayọ̀ jẹ́ ẹnìkan tí Burújí èjì lọ́mọ kékeré rẹ̀. Burújí? Yes. What's the meaning? Ó lówó lọ́wọ́ gan. Oh, okay. Ó dẹ̀ pẹ́ kó tó marry. Eventually later ló fẹ́ Bọ́lájí tó dẹ̀ bímọ. Ó lè fẹ́ olórí burúkú ọmọ yẹn. Ìyẹn kọ́ ló máa fẹ́ lọ́kọ lójú tèmi ó tì o. Ẹ jọ̀ọ́ mami kí ni Bọ́lájí ṣe fún yín gangan náà? Kí ló rà ń gbà yín? Kí ni mo gbé kalẹ̀ tí mò ń ta? Ṣé mo sọ fẹ́ kó rajà lọ́wọ́ mi ni? Ó ti bá fẹ́ ló máa bá mi fẹ́. Mi ò fẹ́ ọkùnrin játijàti yẹn kó jọkọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ibo mami kí ló dé tẹ̀ ń tẹnu mọ́ pé játijàti? Báwo ló ṣe rí játijàti? He looks good. Mo dẹ̀ love ẹ̀ òun náà love me. Kò love ẹ̀. Owó tó ní òun ló ń gùn. Owó tó ní ló ń tẹ̀lé. Bẹ́ẹ̀ ni. Kò love mi. Bẹ́ẹ̀ ni. Ṣé mi fine ni? Ṣé mi ṣe rí mọ́kùnrin ni? Ó ṣe rí. Mami mo fine o. Èmi ló dẹ̀ like. Ìwọ ló like. Kò like owó ẹ̀ ló like. But mami kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Mo fine. Torí pé gbogbo nǹkan tọkùnrin fi ń sàtẹ́lẹ̀ obìnrin ló wà lára mi. Ní tí mo ní ó jowó lọ. Kí ló ní tó jowó lọ? Bó bá ní ohun tó jowó lọ níwájú yẹn wá ni. Níwájú tálíkà èèyàn ni. Mò ń sọ̀rọ̀ òun gbé mi lẹ́nu. Bàbá ẹ̀ gan ò tó gbé mi lẹ́nu. Mo ti bá sọ fún bàbá ẹ̀ àṣẹ́gun ni. Dádì mi nìyẹn mi ṣọmọdé now I can decide for myself. Tí mo bá love ni mo máa fẹ́ ṣọkọ fún mi ni. Nítorí kò ti lówó. O ti lówó torí mi ìmọ̀ tó ń gùn ẹ̀. Mi ìmọ̀ tó gbé lọ́wọ́. Mi ìmọ̀ tó ń gùn ẹ̀. Mi ìmọ̀ nǹkan tó ní tó ń fẹ́ gẹ̀lé lórí. Mi ìmọ̀ owó tó kọ́ lọ́wọ́ tó ní kí Barisa àti Subahana wá ṣeré fún ẹ. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló ń wá kiri? Ọmọkùnrin yẹn ò lè fẹ́ nìyẹn. Tó bá dijọ́ àgbéyàwó ẹ̀ tẹ́mi yìí fẹ́ ṣe ìyàwó fún ẹ kán wá sọ wípé kẹ́bí ọkọ kó jáde ṣé ráhùn àwọn yẹn náà máa jáde pẹ̀lú. Mami ó máa wọṣọ gidi náà láì jẹ́ pé ó máa wọ àkísà. Wọ́n bá wọ aṣọ gidi náà nǹkan tí rẹ̀ ń tó wọṣọ gidi tẹ́rí báyìí tí òjò gidi ní tèmi ni wípé ò lè fẹ́ ohun tí mo dúró lé lórí nìyẹn. Why you so adamant? Tó bá mẹ́lò mi wà máa gbàgbọ́ tó mú yẹn. Mi ì nẹ́lò mi ò wẹ́n tí mo ní nìyẹn. Kò sọ̀rọ̀ ń bẹ́. Báwo? Kò yíyá ẹ̀. Mami mo serious. Irọ́ ni. Ma stop allowance. Gbàdú kí ni? Ma stop allowance. O tó bẹ́ẹ̀. Ẹ gbà Bọ́lájí lọ́wọ́ kan. Mi ì fẹ́. Àǹtí mi ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín o. Báwo mo ṣe máa gbàgbé títí? Mi ì ṣeré o. Mi ì lè gbàgbé. Mi ì ṣeré ẹ bá mọ́ mi sọ̀rọ̀ o kọ́ mọ nǹkan tó ń ṣe o. Mi mọ́wọ́ tí yàn ṣe máa ṣe bọ́ yín ṣe yẹn o. Àkílódé múlẹ̀ tí mo fẹ́ ní ọ̀tà kan ní rárá kí ni reason wọn ní cogent reason kankan tó ń ṣe fẹ́ kí n fẹ́. Kí ni Bọ́lájí ṣe fún yín wọn ọ̀rọ̀ sọ? Àwọn òṣàfẹ́ kò fẹ́ olórí burúkú ni ó wá náwó ẹ ni. Tó bá jẹ́ mi ni mo lọ fọ́ lówó kọ́ṣẹ́ mi lọ náwó olówó náà ni. Torí pé ó ti wá ṣẹ̀ sọ́dọ̀ wọn pé ọmọ wọn ti lówó sí i ẹlòmíì ò lè jẹ́nu owó ọmọ wọn mọ́. Mo ti ń bẹ sọ̀rọ̀ yẹn láti ẹ̀kan ṣé ò trust mi ni mo ní máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mú kí wọ́n máa gbọ́ sí mi lẹ́nu. Àǹtí mi ẹ bá mọ́ mi sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o tó wọn bá gbọ́ máa ṣèfẹ́ nú mi fún wọn o máa ṣe tó wà nú mi fún wọn ẹ gbogbo yóò ní láìkẹ́ o kò dẹ̀ sẹ́ni tó máa bẹ̀ mí tí máa gbọ́ mọ́ o. Jọ kí ni ìfẹ́ inú ẹ̀ tó fẹ́ ṣe. Ẹ má wọrí èmi ò ní sọ fẹ́yìn ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó má máa result gbogbo nǹkan bẹ́ẹ̀. Kò sí wàhálà máa jẹjú bó ṣe rán mi lọ. Mo ti gbọ́. Àwọn ṣáwà lónìí dúró rárá. Mi dúró ẹ jẹ́ kí n máa lọ ojú nǹkan mi gan. Ó dà mo fọlọ́run sí yẹn. Títí ò lè là lé mi lọ́wọ́ ohun tí mo bá fẹ́ ni Títí gbọ́dọ̀ bá mi fẹ́ ohun tí mo bá wí ló gbọ́dọ̀ ṣe èmi nìyẹ́ ẹ èmi ni mo bí
èmi ló gbọ́dọ̀ tẹ̀ lọ́rẹ̀. Bó sísá mi, ṣé ẹ mọ̀ pé modern world la wà ṣá? Ayé òde là lọ́mọ lọ́wọ́ mọ́. Ọ̀dọ́ ó lè pẹ́ kí títí tó mọ́kọ wálé o. Ó dẹ̀ ti ṣe tá àti márì náà nìyẹn. Kí wá lóde tẹ́ ẹ fẹ́ kó márì? Kì í kúkú ṣe pé bóyá tó bá bímọ ń sìn. Kì í ṣe pé bóyá ó níbi kankan tó ń lọ. Ẹ̀yin náà lẹ máa wá dúró tẹ́ ẹ máa ṣèyọ ọmọ. Ẹ̀yin náà lẹ máa bá tọ́mọ ẹ̀. Ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ń gbé kì í ṣe pé ẹ kúrò ń bí. Ìjọba ọ̀bá bọ̀rọ̀ dá sí kò fọ̀rọ̀ lẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ó dẹ̀ fèmí àtọmọ mi sílẹ̀. Kí ni tiẹ̀? Mo yọnu sọ́rọ̀ ìwọ àtọmọ ẹni. Mi ò dá sọ́rọ̀ ìwọ àtọmọ ẹ. Má dá sọ́rọ̀ èmi àtọmọ mi. Fi wálẹ̀. Sista mi, ó ti tó bẹ́ẹ̀. Ó jù bẹ́ẹ̀ lọ. Ara yín kò tọrọ. Bára mi bá kò tọrọ fi mí lẹ̀. Ó ti yé mi. Èmi mọ̀ pé rúùn bá yín ni. Kò sẹ́ni tí ó mọ̀ pé yín lè tọ́ títí. Ẹni tó tọmọ náà ló lọ́mọ. Òbí ni ò tó òun ni. Èmi ni mo tọ́. Èmi ni mo wò dàgbà mo rè débi tó gbé dé yìí. Èmi mo fọ̀nà àti soríire lé lọ́wọ́. Kéèyàn kan má pàtàn. Ògúnjì mi ò ní tàn. Ẹ̀dùn ṣé torí bẹ́ẹ̀ rẹ̀ ṣe wá fẹ́ kó má rí? Bẹ́ẹ̀ ni mi ní kó má má rí. Ẹni tí bá fẹ́ kó fẹ́ ló máa fẹ́ kó kan ẹ́. Ẹ̀yin lẹ fẹ́ kó fẹ́ èèyàn dandan. Ó dà kò sí wàhálà ẹ wo. Ebi ń pa èmi kílẹ̀ nílé mo fẹ́ jẹun. Mi ò lóúnjẹ. Ó ti dìjà pátápátá. Ọmọ ìwà mi ò ní ẹni. Kò sí wàhálà ẹbí mi àwọ̀ kíchìn máa jẹun tó wù mí. Kò sí nǹkan kíchìn má wọ̀ kíchìn mi o. Mi ò ṣe lé rárá. Sista mi, ara yín kò tọrọ. Ó ṣe. Kí ló dé náà? Ṣọ́bíṣọ́ mi mẹ́ja ni. Kí ló fẹ́ nu ilé iná? Mo rò pé ní ohun tó fẹ́ mú. Ó lè ní ẹ̀. Ó fẹ́ bá yí ọmọ mi jẹ́. Ó fẹ́ wọnú ayé ẹ̀ kókó gbogbo nǹkan ẹ̀. Torí pé o ti rí pé lówó lọ́wọ́. O ti rí pé kì í ṣe olòṣì bíi tiẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìtorí ẹ̀ ló ṣe wọnú ayé ọmọ mi. Ó lè rí inú ayé ọmọ mi wọ̀. Ọmọ mi ò lè fẹ́. Mo sọ ni mo fi gbogbo ẹnu sọ mo fi gbogbo àwọn báyìí mo fi sọ̀yà. Ọmọ mi ò lè fẹ́ kì í ṣe irú ẹ̀ ló ń fẹ́. O lè ní ẹ́. O fẹ́ bá yí ọmọ mi jẹ́ mi ìdẹ́ni ìlàjú mi lẹ́kì jẹ́ kí sálùbọ̀ kó wọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àfi tí mo bá kú. Tí bá wà láyé tí mo wà láyé. Ọyọyọyọyọ yóò lè fẹ́ ọmọ tèmi gbà bẹ́ẹ̀. Mami kí ló dé? Tí kí ni mi ṣe? Gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mò ń gbọ́ mo ṣe ń bọ̀. Kí ló dé tẹ́ ń ṣe báyìí? Kí ni mo ṣe? Ẹ jọ̀ọ́ kí ni Bọ́lájí ṣe fún yín gangan náà? Ta ló ń jẹ bẹ́ẹ̀? Ohun tí mo fẹ́ fọwọ́ sọ̀yà pé wọ́n ló ń jẹ bẹ́ẹ̀. Wèrè ni mo rò pé ó jẹ́ Bọ́lájí. Ó lè jàgùdà. Èmi mọ ohun tó fẹ́ ṣe. Mami ó dẹ̀ lè rí ṣe. Mami ẹ wò mo ti bá yín rí beautiful house tó befitting. It's almost like this standard too. Ẹ dẹ̀ máa like ẹ gan. Everything tẹ́ ní ìdí mo ti provide sínú ilé yẹn mami. Mo dẹ̀ ti arrange for our movers kó wá bá yín move ẹ̀rín. So go upstairs now and start packing your things. Èmi àtọkọ mi fẹ́ nísìnyí. Ohun tó fẹ́ nìyẹn. Ṣé bí ohun tó fẹ́ nìyẹn? O fẹ́ kẹ́yìn ní àtọmọ mi síra wa. Kó mú mi kúrò nínú ilé yìí kó lọ gbalé fún mi. Àbí kó lè rí bíba yí ẹ̀jẹ̀. Kó gbogbo ogún tó ní gbogbo ohun tó ní property ẹ̀. Kó rí bí wọnú ẹ̀. Ó lè jàgùdà nìyẹn. Ọ̀fọ́ nìyẹn. Wo Ọlọ́run ò ní fún ẹ ṣe. Irọ́ ló pa. Bí wọ́n ṣe wà yìí, mi ò lọ bí kankan. Ẹ lọ. Bẹ́ẹ̀ni. Já lọ sókè. Kò sí bí kankan tó ń lọ. Ìwọ ni kò kọjá lọ sókè. Mami kí ló ṣẹlẹ̀ náà? Irú ìyá ló ń ṣe gbogbo ìtẹ̀ ṣe. Ṣé ẹ fẹ́ kọ́kọ́ mi balẹ̀ ni? Ọkọ ẹ máa balẹ̀. Báwo ni màá ṣe wà nílé tí màá fẹ́ jáde táyà máa já? Màá wá dé tánù màá bẹ̀rù pé màmí àti ẹnìkan ni mo fi sílẹ̀ lé. Ṣé fẹ́ ṣe Bọ́lájí lè ṣe? Ṣé bẹ́ẹ̀ àwọn lè mọ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Máa wọn lé mọ̀ àbí kó fi ẹ́ lẹ̀ kó ní kálukú. Go and sit down Bọ́lájí. Go and sit down. Jókòó máa wà. Níbo ló fẹ́ jókòó? Jókòó Bọ́lájí. Ó fẹ́ jókòó? Jókòó. Wọ́n ní kí n jókòó. Jókòó. Wọ́n ní kó jókòó. Ìwọ náà wá jókòó. Wọ́n ní kó jókòó. Àbí ó ìríbi tó máa jókòó sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó yìí máa lo etí odò tó máa lọ. So mami, what's this drama for? Why are you dancing? Kí ló dé ń ṣe? Mo ń dancing torí pé mi mo ní ilé. So what are you doing drama for? Ó kú òbí ni. Yes. Ṣé ẹ ní kú lẹ́nu step yẹn? Mi ní kú. You're acting like a baby. Yes. Mami, you don't need all this. Ẹ lọ query kẹ wá lọ sílé yín mo ti provide ibi tó nice fún yín. Yóò lọ anywhere. Okay, stand right there. Ṣé wọ́n sílẹ̀? I love her. Continue dancing. Wèrè ni ẹni. Má sọ̀rọ̀ sí. Ó lè ní ẹni. Jàgùdà bá bóyè. I love her. I love her. Ta ló lọ́fù? Ó yìí tí rẹ̀ ni tó lọ́fù. Wàá wẹ̀ tó lọ́fù síwájú. N ti máa bẹ́ẹ̀ kú. Ṣé ibẹ̀ ṣe ń gbádùn ara yín tẹ̀ ń wọṣọ tó yín tẹ̀ ń wọ kíní kò tí tó? Ó tó mi. Mo wá fẹ́ èèyàn gidi tí ò ní gbaṣọ lọ́rùn mi. Bí ìwèrè lẹ́yìn. Á gbaṣọ agbẹrù lórí ẹ̀ ní mi ìdẹ̀ ní lajú mi lẹ̀. Mami. Good morning. Hey baby, good morning. Good morning. How was your night? It was fine. You don't have to stress yourself this morning. Just tell me what you want to eat. I'm preparing breakfast. You're making breakfast? Yes. Iwo? Mm-hmm. Iwo,
Are you sure you can cook anything? Why not? Show le gbomi kana gan. Sorry. Just tell me what you want to eat. Your dad is still sleeping. Babe. Hello? Babe. Yeah. I'm around you. Oh, my baby. Good morning, Daddy. How was your night? It was fine. Nigeria. All of us breakfast. Huh? Yeah. But she's on. Breakfast. Do you want to eat? Are you so sure that you can make breakfast? Don't rough neck it for me. Let's taste the food first now before you start raising your shoulders high. Sure. Oh yeah, lost a kilo first. Yam and egg. Issue my Jimmy. Mommy, trust me. Then you don't even have to stress yourself this morning. I want to relieve your stress. Atibo, ṣé kó lọ sí. Kó lọ sí kó gbé wá. Kó gbé kíni wá, ẹ jẹ́ jáde de ká lọ mójútó. Kó bá dáná sunlé. Kó lọ sí kíni. Okay. Let me trust you and let you make breakfast. And let's see how it tastes. Yam and egg. Oh yeah, get to it. Let me take a shower and come down. I don't go to a lesson. You don't need me. Ha. Hey. Lẹ́yìn ìgbà tí Títílayọ̀ bímọ tán, ṣàdédé ló fò ṣánlẹ̀ tó kú. Tí ó dẹ̀ yé wa wípé ikú gbóná, ó ní Títílayọ̀ kú. Ilẹ̀ ti mọ́. Oòrùn ti ń rọ̀. Ọ̀ní. Títí. 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 Títílayọ̀. Títílayọ̀. Títí. Just like that. Could I enjoy marriage and go rara? So. Oh my God. So, madam, tó túmọ̀ sí wípé òkú àbúrò yín Títílayọ̀ gangan. Òun ló wà nínú ilé yẹn. Òkú yẹn gangan ló kọ̀ tí òfin ilé yẹn sílẹ̀ tó ń dá wa láàmú. Ọkọ mi, a ti dáràn. We've been living with a ghost in that house. Ma. Professor, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, níṣẹ́ mi tá à ń ṣe ju iṣẹ́ aṣẹ́wó yìí. Iṣẹ́ aṣẹ́wó náà láyàn láàyò. So, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún wa sí, mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ fún wa. Débi pé táwọn ọkùnrin bá rí wa báyìí, àwa nìkan náà máa fẹ́. Wọ́n máa fẹ́ wa lọ́tùn, wọ́n máa fẹ́ wa lósìn, wọ́n máa fi owó gidi, kọ́ máa fi owó gidi báyìí, kọ́ máa fi wá wa. Kódà àwọn tó níyàwó nílé, kọ́ máa rí tíyàwó wọn rò pàápàá. Tiwa nìkan báyìí nìkan máa ríro. Ẹjọ́ Professor mo mọ̀ pé lè ṣe. Kò wá tán síbẹ̀ o. Iṣẹ́ ta fẹ́. Tẹ́kọ̀tà bá ti wà láàrin gbogbo àwọn olóṣù ẹgbẹ́ wa. Àwa ni kó jẹ́ number 1. Táwọn àbọ̀ olóyè bá ti wá sí club. Àwa ni ká máa lọ sí mo fẹ́ lè irú iṣẹ́ ìgbìmọ̀ tí mo fẹ́ nìyẹn. Empro Zuma, Empro Maruzi, Empro Chemi. Chemchuria. Empro Zuma, Empro Mazi, Empro Maruzi. Ladies, Professor, consider your request granted. It will cost you money. Professor, owó tó níye, àbùkù kan, a máa sàn, káṣá ti wà okay, kẹ́fì tí ṣá ti máa pìsàpìsà fún wa. Lydia Tommy Lepros. Prière. Ça peut prière. 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 Marobodo Mafinga.
naja eruku fifi. Jabiru dahia dabuala. Hipium, hipium, healer. Your house needs to be sanctified. Yes, sir. As a matter of fact, any amount tẹ́ bá need máa sọ. Ẹjọ́ ilé ti fẹ́ pin wá lẹ́nu. Wo dádì kí n má tàn yín ṣe ilé tá à ń sọ ń pa ó ti dilé wọ̀ ó ti dilé ẹrù jẹjẹ in fact a lè lójú oorun a lè jókòó a lè dúró àpọ̀ ń lọ à ń bọ̀ ní gbogbo èdè ti sú mi ẹjọ́ ìṣàánú fámìlì mi ìgbà mi lè jọ. I have seen it all. Ọmọ yín ńkọ́? Ó wà lọ́dọ̀ ọmọ mi ọ̀dọ̀ grandma ìyá ọkọ mi. A gbọ́dọ̀ rí ọmọ yẹn nítorí ó ṣe pàtàkì. Ara ẹ̀ la máa gbà láti ṣiṣẹ́ tí a fẹ́ ṣe. Bamangadi matuko makayaku. Ọmọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ọmọ kékeré ni wàhálà ẹ̀ ti pọ̀jù fóun náà ni mo ṣe ní kó máa lọ sọ́dọ̀ ọ̀yọ́ ọkọ mi wàhálà ẹ̀ ti fẹ́ pọ̀ ọmọ yóò ti fẹ́ yà ń wéré ẹjọ́. Ara ẹ̀ gangan la máa gbà ṣiṣẹ́. Sahima Bali Jahim Lokuru Jahim Nyenye Bali Loreno Marata. Kí ni gbé nínú afẹ́fẹ́ tí ń dún fíntífíntí? Ta ni bẹ nínú èèyàn tó fara sí? Ẹ dúró náà. Mo dúró tán mo ṣe wá síbí. Kí ni gbénú rẹ? I want to know. Èmi ni o. Mo dúró lágbèdè méjì. Mo wà nínú ilẹ̀. Gbogbo bí mo ti bá wọn tó láyé ṣe. I want to know what exactly is hidden in this house. Ta ni ẹ? Ó bí mi lé. Nínú ilé tí bàbá mi kọ́. Ó dáa. Bá a bá ṣáàgì lọ́gbẹ́ aṣoje. Àmọ́ bá bá pẹ́ńbẹ̀ yìí ó dì. Mo fẹ́ mọ̀ ọ́. Ìbọmọ yẹ́m. Àwa a máa múni láìle. Mo fẹ́ rí ọ. Ojú kòrò kì í pojú kòrò jẹ. Let me see you. Ìsìnkú àrùn. Káàbọ̀. Mo mọ̀ ọ́ torí mo morúkọ tí kú jẹ́. Mo morúkọ tí kìkú ọ̀run jẹ́. Mo ti jẹ lágbèdè méjì ayé wọn. Àtijọ́ pàdé. Mo mọ̀ ọ́. Kí ló ṣẹlẹ̀? Tó fi ń dà wọ́n ará bí láàmú. Sàtàlá! Ẹni wọ́n nílẹ̀ ni ọ. Má dà sí. Bá a bá ṣáájú lọ́gbà aṣojú. Ṣùgbọ́n bó jẹ náà bá pẹ́ lápẹ́jù yóò dì ní. Kí ló ṣẹlẹ̀ gangan? Bọ́ọ̀ ni iṣu ṣe kú, bọ́ọ̀ lọ̀bẹ ṣe bù. Mo fẹ́ mọ̀. Professor, ìkàlọ́mọ ẹ̀dá. Ìkàlọ́mọ ayé. Ènìyàn bìdí ni ó yàn. Wọ́n dá ẹ̀mí nílé gbòdò. Mr. Man, bó ṣe rí gangan mo ti sọ fún yẹn. Wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ nísìn. Ìpè ká máa mú wa fún wọn pé ẹ̀ tí jáde. Wọ́n ní kẹ́ ẹ jáde ní kíá padà ṣẹ̀ṣà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé ìyá alájẹ ìyá ìyàwó mi? Àlàyé bó ṣe rí lọ ṣe sọ fún ẹyẹ o. Ṣé dìgbà tó bá fọmọ orí odó rìn ẹ̀ létí kó tó gbọ́ nǹkan tó ń sọ. My dear, get me my phone. I have to confirm this. Ẹ dúró bó bá gbọ́n lọ máa gbọ́n ẹ padà ní kí ló ṣe. Báwo pé yàrá jíjà? Màá jẹ́ kó èmi ń gan wá kékeré mi. Báwo rí yàrá jí ló ràn wá máa jẹ́ kó mọ̀ ní ìsìn. Yàrá jí ti a. Ẹ̀rọ màmá ti a màmá àdájọ́ màmá lákẹ́yìn ẹ̀ tó wá láti ikú tọnu yẹn ó ń ṣe ló ń ṣe bí ẹni pé ẹ̀yin kọ́ lè rán wa sí ìgbà kẹ́rẹ̀ lè mọ̀ ì máa ṣí jáde ṣùgbọ́n ẹ bá sọ̀rọ̀. Hello ma. Daddy Made ni ma. Ìgbà tó wá jẹ́ Daddy Made mi kọ́. Èmi ni mo rán bàbá. Mọ́mì, kò síbi tèmi àti Made máa lọ, kò síbi tá a lè sùn. Ẹ mọ̀ pé bí náà la wà láti ìgbà tí ìyàwó mi ti kú. Bí la ti manage. Ọmọ mi
ẹ jọ̀ọ́ mà ẹ kàn fún mi bí 1 week kí n lè arrange ara mi lè máa gbọ́mọ ìkiri láàrin títì ẹ ṣàánú abiyamọ. ẹ wo màmá ó ti gbọ́ yín ó fẹ́ máa ṣagídí ni ìwọ́n ti wà mí àwọn máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ ló ti yé màmá láńké máa padà sí ìlú ọdún tó bá ní ṣáàjà báyìí máa lọ ṣe ló wá rí bíbá ìjọ tó bá dógún tó máa dógún lórí tó ti yẹ tó bá lè lọ pé ìgbà máa ṣe é àwa eléyìí láńké tó ti wáyìí ó máa gbé. bínú ilé yìí ò bá ṣe é gbé fún mi màá yà tà ní. nígbà tí kò ti yọwọ́ ọmọ mi láwùn tí ò jẹ́ kó rèrè inú ilé yìí jẹ má tà ní. bó nírèsé ò bá fi gbà mọ́ èyí tó ti fílẹ̀ ò lè parun mo máa ta inú ilé yìí ni kí n lè gbádùn ayé mi. Mami, àṣé lóòótọ́ ni pé inú jìn. Inú ò máa ṣe fi mọ̀ wẹ̀dá o. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà tó rẹ̀ ìkọlẹ̀ bí mi. Torójú olójú ò lè dàbí ojú ẹni. Ìbáṣepẹ́ yín lẹ bí mi. Ẹ ṣe mí bẹ́ẹ̀ ṣe ṣe mí. Ẹ pa mí lọ́kọ, ẹ pa mí lọ́mọ. Ẹ tún dẹ́mi èmi fúnra mi légbodò. Ẹ wá fẹ́ jogún inú ilé mi. Ó wà yín lójú àbí? Kàkà kẹ́ jogún ilé mi yìí àbí kí ẹnikẹ́ni gbénú ẹ̀ ilé ìyá yàmọ̀nà dáwòrò ni. Ẹ parẹ́. Life is vanity, vanity. What you sow you shall reap. Ẹni fúrúgbìn. Àǹtí mi, ẹ ti bínú sí mi. Ẹ má bínú ejò. Tẹ́ bá rí tráfíkì lójú ọ̀nà. In fact, ẹ wo ẹ dúró, ẹ ṣáà má bínú sí mi. Àǹtí mi, mo rò nǹkan kan ni o. Ilé yín tẹ́lẹ̀ fẹ́ tà yìí, ẹ ṣe má tà. Ilé ìfàyín, ẹ máa gbé bẹ́ẹ̀. Ẹ má tà. Wọ́n ní kí n má gbèbí. Àwọn ọgbọ́n ta ló sọ bẹ́ẹ̀ ṣe bí ilé ọmọ yín ilé yín ni. Wọ́n ní kí n jáde. Àwọn ọgbọ́n. Wọ́n ní kí n ṣe ọgbọ́n. ibi tí mo lè gbé. Wọ́n ní kí n ṣe ibi tí mo lè dúró. Wọ́n ní kí n wá gbígbà. Àǹtí mi, ewu ni ríǹgì tẹ́. Ta ló ní kẹ́ má ta lé? Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Àǹtí mi kí ló? Ta ni mo fẹ́ pè? Àǹtí mi, ayé mi o, àǹtí mi, ta mo fẹ́ pè àǹtí mi? Ta ni mo fẹ́ pè? Àǹtí mi. This is not nice. This is very bad. Ìsìnkú ọ̀run. Dúró náà. Àwọn aráabí kọ́ ló ṣe ọ́. Gbogbo àwọn tó dẹ̀mí rẹ̀ légbodò. Gbogbo wọn ló ti dẹ́ṣẹ̀ rí àfún. Èé ti wá ṣe. Because I am bewildered. Tó fi jẹ́ pé àwọn aráabí ló wá ń yọ lẹ́nu. Àti pé kí ló dé? Tó jẹ́ pé inú ọmọ wọn ló wá fi ń ṣiṣẹ́ ibi tó da ọmọ wọn láàmú. Ṣáwọ̀ èyí? Bẹ́ẹ̀ni. Wọn ò tó mi pa. Àmọ́ ọmọ wọn ló gbà wọ́n là. Torí wípé èmi àti wọn ní àbíjọ ọmọ. Wọ́n ní sọ fún wọn mi ò fẹ́ ẹnikẹ́ni nínú ilé mi. Ilé yìí ó gbọ́dọ̀ dahoro ni. Torí ilé mi ni. Torí ilé mi ni. Torí ilé mi ni. Pàbígbé, Professor, ẹjọ́, kí ló ṣọmọ mi? Àlàáfíà lọmọ yín wà. Ẹ̀mí tó wà nínú ẹ̀ ló ti lọ yìí. Olúwa, bẹ́ẹ̀ni. Olúwa mo ṣùgbọ́n. Ẹ wá gbọ́ o. Talk to me please. Ẹ gbọ́ o. Yes sir. Ogun àìgbọ́tẹ́lẹ̀ kì í parọ́. Ìyẹn arọ tó bá gbọ́. You heard her. Báyìí ìdúró òsì, ìbẹ̀rẹ̀ òsì, fẹ́ni tó gbódò mi.
ẹ ní láti kúrò nínú ilé yìí bẹ́ẹ̀ bá lẹ́mìí ara yín. Professor, Sandra, Lizzie, Sandra, kí ló ṣẹlẹ̀? Ẹ bá mi sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Wọ́n ti lò yín. Ṣebí. Àwọn bọ́ìsì yẹn farabalẹ̀. Yẹ́mi, ṣebí ẹ sọ fún mi pé ẹni pòfẹ́sọ̀ tó ṣe nǹkan fún yín ni kí ló ṣẹlẹ̀? Ọlọ́run mọ bó ṣe jẹ́. Lizzie, tèmi bá mi. Àǹtí, ṣé ẹ mọ̀ wọ́n ni? Mo mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n ẹjọ́ bá mi bí wọn. Ẹ wo ẹ fara yín balẹ̀ ṣe rí àwọn ilé ìbọn ìwà yìí wọ́n ti lò wọ́n o yẹ use ni wọ́n tó bá lọ gbé wọn sórí machine tó fi máa ń test èèyàn a máa sọ danger gone so soon bó ṣe wà yìí ayé wọn ti làbàsíkòṣì wọn jàrá ayé mọ́ bọ́ ìwà ṣé o ti rí Deborah ṣé o rí nǹkan tí máa ń sọ fún ẹ ṣé o ti rí nǹkan tí máa ń sọ fún ẹ ṣé o rí àwọn tó ń wo yìí iṣẹ́ aṣẹ́wó ti máa ń bẹ sọ pé kó o má ṣe yẹn náà ṣe o ọ̀nkú ẹ má yà wọ́n. ṣé o ráyè ìka blogger ó tún fẹ́ fi wọ́n gbé bọ́dì nǹkan tí máa ń sọ fún ẹ rè jẹ́ kí nǹkan tá à ń bẹ̀ sọ jẹ́ kó máa wò ẹ́ létí ṣé o ráwọn tó ń wo yìí ibi táyé wọn bàjẹ́ dé bó ṣe wò wọn kò lè lójútùú mọ́ àwa oníṣẹ́ ọwọ́ tá a bá perú wọn wọn ò ní dá wa lóhùn wọn máa ní kí la ní ṣùgbọ́n àwọn tó ń lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tí wọ́n mọ̀ sálẹ̀ ọ̀rọ̀ wọn tó dẹ̀ mọ̀ pé sálẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin. ọkọ ẹ̀dùn ẹ bá mi gbé wọn. kí ni mo fẹ́ ṣe wo bí tẹ́ bá yára yín dé wo bí tẹ́ bá. Sandra, Lizzie, ẹjọ́ ẹgbà mi tí mo fẹ́ ṣe báyìí. Kádàrá ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́ ìrìn àjò ẹ̀dá láyé kò ní lọ́la iṣẹ́ lórí ilẹ̀ yóò kémi bá.